Àrà mẹ́rìírí eléyìí o gẹ́gẹ́ bí olóko fúnra rẹ̀ àrà dára àrà dábìrà àrà tẹ́nìkan ò dárí níjọba ìbílẹ̀ Ìwó àti agbègbè rẹ̀ làrà dá yìí o. ẹ̀yin yẹn wá kí làrà ṣe? ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan ẹ wá gbọ́ àwọn nǹkan 10 sí 12 ọ̀tọ̀ọ̀tọ̀ tí ọ̀nàrẹ́bù Àtàndá Rábíù Adésínà tí gbogbo yẹn mọ̀ sí àrà tó sojú ilé ìgbìmọ̀ asòfin kékeré nípínlẹ̀ Ọ̀ṣun tó lọ sójú ìlú Ìwó níbẹ̀ o. ọgbẹ̀nu tán ẹ wá nǹkan fìdílé. lára àrà tí ẹnìkan ò dárí tí ọ̀nàrẹ́bù Rábíù Àtàndá Adésínà dá lélẹ́yìí o. ọ̀nàrẹ́bù àrà fún wọn ní transformer 500 kV ní agbègbè Òkè Ọba ní Ọbájókòó. bákan náà ọ̀nàrẹ́bù àrà kọ́ ilé ẹgbẹ́ fún wọn ní ọjà Kárà àti new garage nílùú Ìwó lè tí bàbá ọba Olúwo tilẹ̀ wò lọ sí pẹ̀lú ọ̀nàrẹ́bù àrà àti àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ PDP tí alága ẹgbẹ́ PDP nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀nàrẹ́bù Sunday Bisi tí wọ́n darí wọn lọ síbẹ̀. bákan náà ni ọ̀nàrẹ́bù àrà bẹ̀bẹ̀ tí wọ́n ṣe ni pé àwọn ọmọ iléèwé wọ́n rán àwọn ọmọ níléèwé ẹ̀kọ́ ọ̀fẹ́ níléèwé gíga College of Education. bákan náà oríṣiríṣi ẹ̀bùn ni ọ̀nàrẹ́bù àrà pín o. ká tó lọ síbi ẹ̀bùn ọ̀nàrẹ́bù àrà ṣe àtúnṣe yàrá ìkàwé tó 3 ní iléèwé Catholic Grammar School nílùú Ìwó. bákan náà ọ̀nàrẹ́bù àrà oríṣiríṣi àwọn oníṣẹ́ ọwọ́ ni wọ́n fún ní irinṣẹ́ tí wọ́n máa fi ṣe ọ̀nà ìgbàjẹ́ ìgbàmú wọn o. lára àwọn tí wọ́n fún níṣẹ́ ni hairdresser onídìrí fọganáísà àwọn tí wọ́n ń pọ́ táyà. bákan náà àwọn tí wọ́n jẹ́ oníṣòwò bí ẹni tawórógbó àǹtà tẹ́ta nǹkan àwọn náà gba ẹ̀rọ amúnútutù tí ṣe fíríjì. bákan náà wọ́n gbé ẹ̀rọ ìránṣọ máṣíìnì ìránṣọ wọ́n gbé fún àwọn tí wọ́n jẹ́ oníṣẹ́ ìránṣọ. nǹkan tó ọ̀nàrẹ́bù àrà pín kò lẹ́gbẹ́ kò fẹ́ sẹ́ni ṣerú ẹ̀rí. ẹ̀yin yẹn wá ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ àjọ wo àrà tí ọ̀nàrẹ́bù àrà tó dá lára níjọba ìbílẹ̀ Ìwó tẹ́nìkan ò dárí. èyí ni ìmọ̀ràn ọ̀nàrẹ́bù àrà fún àwọn aráàlú àti ìmọ̀ràn àwọn tí wọ́n jẹ àǹfààní ẹ̀bùn ọ̀nàrẹ́bù àrà fún àwọn aráàlú àti fún ọ̀nàrẹ́bù àrà gangan o. orúkọ mi ni ọ̀nàrẹ́bù Adésínà Àtàndá Rábíù tí mo sojú Ìwó State Constituency ilé ìgbìmọ̀ asòfin ìjọba ìbílẹ̀ Ọ̀ṣun. tí mo ní tí mo fi ṣe nìyí pé láti fi ìdìbò láwọn tí wọ́n dìbò fún mi ní 2023 láti fi ìdìbò rí. náà ní pé àtẹnfọ́ yìí wọ́n bá ń dìbò fún gómìnà wa Adémọ́lá Adélékè ó dìbò wọlé ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà yẹn tí wọ́n sọ̀pọ̀ tì mí náà fún Àbísàmí fún second. orúkọ mi ni Ayinla Àjọkẹ́. inú mi dùn gan fún machine tí ọ̀nàrẹ́bù Rábíù Àtàndá Àrà tí wọ́n gbé fún mi. kí ni ìmọ̀ràn yín fún àwọn lórí ìgbà tí ìmọ̀ràn mi ni wípé kí wọ́n jẹ́ kí ọ̀nàrẹ́bù Rábíù Àrà kó tẹ̀síwájú kí bẹ̀bẹ̀ báyìí kó sì tún lè máa lọ sí. ìmọ̀ràn mi fún ọ̀nàrẹ́bù Àrà ni pé èyí tó ń ṣe ni wọ́n ṣe àgbé wọn adúpẹ́ kó dẹ̀ bá wa tẹ̀síwájú fáwọn tí ò ti kàrí. Ayinla Àjọkẹ́ láti Òkè Ọba 2 ẹ̀jẹ̀ kó hàn. Káńdé Àdìjá inú mi dùn ọ̀gá wa Àrà olófa ní ẹ̀rọ ó dùn gbogbo wa nínú nǹkan tí ẹ̀ náà ní ìbàjẹ́ ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ ṣe Ọlọ́run jà kó lè dè bẹ́ẹ̀ gbogbo àwọn tó wá dúró bí ọ̀tá fún Ọlọ́run bá gbàgbára lọ́wọ́. ìmọ̀ràn mi náà ni wípé kálukú wa náà ti mọ ibi tí nǹkan ti bá lọ nígbà tó lónìí ní ọjà kálukú ọmọ ibi tí kálukú ọwọ́ lọ ojú ọ̀nà láwà. ìmọ̀ràn mi fún wa ni wípé kò ní sí ṣe ni ó sì máa tẹ̀síwájú ní òde bí òkú ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni mà sà. Káńdé Àdìjá. orúkọ mi ni Rábíù Àtàndá láti tàbí ọba wọdún wa. mo dúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù Àrà fún oore tí wọ́n ṣe fún gbogbo àwa ọ̀dọ́ àti àwọn àgbàlagbà. mo dúpẹ́ fún oore wọn lágbá ọlá àwọn òsì mọ̀ lòdì. mo wá ń dá wọn nímọ̀ràn pé lágbá ọlọ́ ìpele kejì náà fẹ́ ṣe yóò jà sí rọrùn fún wọn. wọn ó mọ̀ òkè lágbá ọlọ́ ìka wa káàtà máa bá wa rí pé kí wọ́n bá tẹ ìka fún ibi tá a fẹ́ ẹgbẹ́ wa ẹgbẹ́ àkọọ́lù àtàpàkò ní tó òdì tẹ́ ọlọ́wà ni ó fètè ṣe.
iṣẹ́ ọlọ́rẹ́bù àrà tó gbé fún wa lónìí ọlọ́run ó jòjò nígbà máa lọ́wọ́ iṣẹ́ alálùbáríkà lẹ́ẹ̀fi ṣe o bó ti wulẹ̀ kó kéré tó èrè ọ̀wọ̀ lágbára ọlọ́run lọ́la láwọ́láwà lágbára ẹni tó wá písẹ́ǹtì ẹ̀ náà fún wa ẹni tó fún wa ní kinní àbùdí ń tolókun àbùdí ń tọlọ́sà.